Ẹ kálẹ́, mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò, ibi tí a ti máa ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So lágbọ́ Ọlọ́run bá a mú ní kánmọ́kánmọ́. A lérò pé owó ṣíṣẹ́ àbí owó tí wọ́n ń pààrọ̀, a lérò pé kò dọ́dọ̀ tiwa bí. So Ọlọ́run jẹ́ àmọ́ rówó náà. So ní ọ̀sẹ̀ tó kọjá a parí partial fraction ìyẹn program F8. So pẹ̀lú ògo Ọlọ́run bá mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú program titun tí a mọ̀ sí program F9. So nínú ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud tí a mọ̀ sí engineering mathematics. So fún àwa tí a bá níwò yẹn lọ tá a dẹ̀ ṣì ń bá wa lọ, ẹ rí i pé ọ̀jọ̀gbọ́n fẹ́ bẹ̀rẹ̀ kí ni o? Ọ̀jọ̀gbọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní tí a mọ̀ sí trigonometry. Ọ̀jọ̀gbọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní tí a mọ̀ sí trigonometry. Ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí, ọ̀jọ̀gbọ́n ò kọ́kọ́ ṣàlàyé tí trigonometry mìíràn. So mo dá púpọ̀ ká mọ̀ nígbà tá a ti mọ̀ pé ìpìlẹ̀. So téèyàn bá fẹ́ gbọ́ ìṣirò yé dáadáa, òun náà ni pé kí ni o? Bó ṣe wá láti ilẹ̀ yẹn, lèyìn ó ṣe kí ni o? Lèyìn ó sì gbọ́ yé ni òfin ní sí wàhálà. Torí ìpìlẹ̀ òun náà ni àwọn kí ni o? Àwọn in tó jẹ́ àwọn ẹ̀ka rẹ̀ yóò mọ mọ́lé. Àwọn ẹ̀ka rẹ̀ yóò mọ mọ́lé. That's why ni òfin bá làákàyè mú kọ́ pé yẹn kàn ṣe kí ni o? Yóò kàn mú ìṣirò lórí ìkọ́. Kí là ń pè ní trigonometry? Tá a bá ní trigonometry, ẹ rí i pé mo láàmú àmọ̀túnmọ̀ ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ohun gangan fúnra lára rẹ̀. Ẹ rí i pé tree tàbí tá a bá ní try, pẹ̀lú àwọn àlàyé tá a ti ṣe, ẹ rí i pé nígbà tá a ṣe àwọn expression ara ní trinomial. Trinomial ni expression tó bá yẹ pé kí ni ó ní term mẹ́ta. Àyèké tẹ́ bá ní by 2, try 3 ló túmọ̀ sí. So òun náà ni pé kí ni o? Try yẹn ń bẹ̀ yẹn triangle ló ń túmọ̀ sí. Ẹ dẹ̀ ṣì mọ̀ ipe plane shape, nínú àwọn plane shape tá a ní, òun náà ni triangle wà o. Kí ni à ń pè ní plane shape? Plane shape náà ni òun náà ni 2 dimension. Tá a bá ní àwọn tí a mọ̀ ń yà lórí òfurufú tó á jẹ́ pé dimension méjì ló ní. Ẹ rí i pé dimension méjì ó lè jẹ́ length, ó dẹ̀ sì lè jẹ́ breadth. So tí ó bá wọn. So tó á jẹ́ pọ́n ṣe kí ni o? Àkójọ àwọn ẹ̀gbẹ́ méjì wọn. So tí ó bá wọn, bóyá length yẹn àbí breadth yẹn o, tó jẹ́ pé n tó so wọ́n papọ̀ náà ni straight line. So náà wọ́n sọ pé à ń pè ní polygon. So pé polygon and plane shape bounded by 2 or more straight edges. So tí a bá yẹn, ẹ máa dẹ́ gbàgbé pé polygon tó wáyé pé 3 sides ló ní, a máa pè ní kí ni o? A máa pè ní triangle. Ibi tá à ń lọ nìyẹn. Tó bá jẹ́ pé 4 sides ńkọ́, wọn la máa ń pè ní kí ni o? Quadrilateral. Ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí wọn, 2 dimension náà ni o. Torí quadrilateral ó lè jẹ́ kí ni? A lè ní square, a dẹ̀ sì lè ní kí ni o? A dẹ̀ lè ní rectangle. Ẹ rí i pé tẹ́ bá kíyèsí náà, dimension méjì náà la mọ́ ní. Ẹ̀gbẹ́ méjì la mọ́ ní. Tí ó bá jẹ́ length, yóò dẹ̀ sì jẹ́ breadth. Ṣùgbọ́n square, length àti breadth wọ́n ṣe déédéé pẹ̀lú ara wọn. Kò túmọ̀ sí pé àwọn náà ò pé méjì. So ti yé bá wọn. Tó bá jẹ́ kí ni o? Tó bá jẹ́ 5, ẹ pa ní pentagon. So a ní hexagon, a ní heptagon, nonagon, decagon. Tó bá jẹ́ pé mẹ́wàá àti bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ. So ibi tí mo ń lọ náà ni pé kí ni o? Tá a bá ní trigonometry nísìn, òun náà ni gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú triangle. So tí yé bá wọn. So gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú triangle. Ẹ gbé ká pé bá ní triangle mi báyìí. Mo ní triangle níbí báyìí mo ní ABC. So tí yé bá wọn. Eléyìí la mọ̀ pé ní angle A o. Eléyìí la mọ̀ pé ní angle B o. Máa padà ṣàlàyé tí angle jẹ́ o. Eléyìí la mọ̀ pé ní angle C. Àwọn eléyìí àwọn ẹ̀gbẹ́ rẹ̀, ibi tí wọ́n kọjú sí, àwọn náà ni kí ni? Ẹ̀gbẹ́ side. Àwọn eléyìí náà ni kí ni? Àwọn ẹ̀gbẹ́ rẹ̀. Ẹ rí i pé tá a bá ní tó ní í ṣe pẹ̀lú triangle pẹ̀lú tí mo ṣàlàyé tí mo yà yìí, ẹ rí i pé a ní angle tí ń ṣe arákùnrin yìí o. Àbí? Angle náà wà ń bí báyìí náà bí? A dẹ̀ ṣe kí ni o? A ní angle. Bákan náà ìwé atún ní kí ni? A ní size. Àwọn ẹ̀gbẹ́ kan rè. Ẹ̀gbẹ́ kan rè bákan náà ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan náà ni. So tí yé bá wọn.
ìmọ̀ táwọn mú wá bóyá angle ni o tí a mọ̀ sí igun irú eléyìí tàbí ẹ̀gbẹ́ tá a bá fẹ́ wá nínú triangle ó là ń pè ní kíni o ìmọ̀ trigonometry ó là ń pè ní kíni o ó là ń pè ní ìmọ̀ trigonometry jẹ́ tí eléyìí bá yé wa a dẹ̀ ti gbọ́ ti triangle tó jẹ́ èyí tí trigonometry náà ta ti mọ tóun náà já mọ́ kí làwọn ń pè ní angle ẹ̀rí pa ti mọ̀ gbọ́ òun náà ní pé angle igun tó ti yé báwọn tá a bá ní pé igun ẹ jẹ́ ń fún alápẹẹrẹ kan ẹ rí i pé gbogbo aná la ní aago ẹ rí i pé aago wa ọwọ́ méjì ló mọ́ ní o ó mọ́ ní ọwọ́ eléyìí tí mọ́ ń ka ìṣẹ́jú ó dẹ̀ sì mọ́ ní ọwọ́ tí mọ́ ń ṣe kíni o ọwọ́ tí mọ́ ń ka wákàtí ẹ pé tẹ bá ṣàkíyèsí àwọn ọwọ́ yẹn bí àwọn ìlà tọ́tọ́ ni o tó ti máa ẹ rí i pé ìlà tọ́tọ́ ni o kì í ṣe ìlà tọ́wọ́ pé tí wọ́n bá ní ìlà tọ́tọ́ òun náà ní pé kíni straight line ni wọ́n ṣe pé pẹ̀lú polygon tá a sọ náà tẹ́lẹ̀ òun náà ní pé kíni o tá a bá ní àwọn ìlà tó tọ̀hún tí ò wá ṣe kíni o tó yẹ pé wọn ò tún sílẹ̀ náà tí wọ́n panu pọ̀ àwọn pé straight line bounded by two or more straight line tó yẹ pé wọ́n panu pọ̀ táwọn làwọn panu pọ̀ òun ló fún wa ní kíni polygon adẹ̀ ní polygon adẹ̀ ní triangle bó ti yá báwọn. So tá a bá wọ ọwọ́ aago wa ẹ rí i pé ọwọ́ tí ń kà ṣẹ́jú tàbí ọwọ́ tí ń ka wákàtí báyà kí n tiẹ̀ yá o á rí i pé báyìí bá ní 12 6 3 9 ká pé aago méjì ló lù ẹ jẹ́ ń lọ́wọ́ kékeré fílẹ̀ yìí o ká pé aago méjì ló lù ẹ gbé tẹ bá ṣàkíyèsí àwọn ọwọ́ yìí ọwọ́ alákọ̀ọ́kọ́ ọwọ́ tó tọ́ ni o eléyìí ọwọ́ tí ń ka kíni ọwọ́ tí ń ka ìṣẹ́jú ọwọ́ tí ń ka wákàtí bákan náà wẹ̀ ọwọ́ tó ṣe kíni o ọwọ́ tó tọ́ lòun náà mo rò bó ti wá báwọn tá a bá ti ní ìlà tó tọ́ méjì báwọn tó ti báwọn iye yíyípo tá a mọ̀ yí láàrin àwọn ọ̀la wọn tó ti yé láti kíni o láti bí pọ́ìntì tó sún wọn papọ̀ ẹ rí i pé nínú pọ́ìntì wọn ní àárín ẹ rí i pé tẹ bá wọ aago á rí àárín ó níbì kan tó yẹ pọ́wọ́ ńlá ti ṣẹ̀ wá ó níbi tó yẹ pé kíni o ọwọ́ kékeré ti ṣẹ̀ wá so ti yé báwọn so tó yẹ pé mo ní ọwọ́ kékeré mo dẹ̀ ní ọwọ́ ńláńlá yíyípo tí máa yí láti ibi tí ọwọ́ kékeré ń ti ṣẹ̀ wá lọ síbi tọ́wọ́ ńláńlá ti ṣẹ̀ wá òun la mọ̀ pé ní kíni o òun la mọ̀ pé ní angle so ti yé báwọn òun náà la mọ̀ pé ní kíni o òun la mọ̀ pé ní angle so tí a ń pè ní yíyípo wá rí point yìí o ibi tí wọ́n ti ṣẹ̀ wá òun la ń pè ní kíni o òun la ń pè ní fatis òun náà ní pé kíni ibi tí wọ́n ti ṣẹ̀ wá gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé gẹ́gẹ́ bí aago wa tá a bá fẹ́ lọ àpẹẹrẹ aago náà ẹ rí i pé tá a bá wo ọwọ́ wa bákan náà apá wa ẹ rí i pé apá náà a níbì kan láti ibi ọwọ́ wa débi ìgúnpá níbi igun báyìí ẹ rí i pé tọ́tọ́ lòun náà láti ibi ìgúnpá náà lọ síbi èjìká ẹ rí i pé a ṣe kíni a níbì kan náà ibi tó ṣe kíni o ibi tó tọ́ lòun náà so ibi wíwọ́ yíyípo tí ń yípo bóyá láti ibi ìgúnpá ọ̀hún ṣe pé bí ìgúnpá ló ti so papọ̀ tí ń bá ń yípo láti ibẹ̀ látàpá bóyá ibi apá ọwọ́ débi ìgúnpá ọ̀hún àti apá ìgúnpá yẹn débi èjìká yẹn yíyí tí ń bá yí ń bẹ̀ yẹn òun náà ní kíni òun la mọ̀ pé ní angle tí mo sọ lélẹ̀ ẹ rí i pé ká pé bọ́wọ́ wá ṣe wà ní o ká pé bọ́wọ́ ṣe wà ní o so ti bá wọn ibi báyìí òun ní fatis wa o tí a mọ̀ sí ìgúnpá wa ẹ pé ká pé bí ọwọ́ rè ibi èjìká rè ajá sí pé iye epo tí ó mọ yí báyìí ò là ń pè ní kíni ò là ń pè ní angle ò là ń pè ní angle káwa lọ mọ̀ angle wa poríṣiríṣi o angle ó lè tóbi sí angle ó dẹ̀ sì lè ṣe kíni ó lè kéré sí a ti ṣàlàyé pé yíyípo ni ajá sí pé yíyípo lè tóbi ó dẹ̀ sì lè kéré tàbá kíyèsí aago wa ẹ rí i pé níbí báyìí aago méjì ló lù ẹ rí angle tá a ní bẹ̀ ọ̀dà bákan náà ẹ̀wẹ̀ tí ń bá ní aago mi báyìí so ti yé mi báwọn ẹ rí i pé ibi tí wọ́n ti ṣẹ̀wárí o àtinú 12 6 3 9 ọ̀yà ká pé aago márùn ló lù ńkọ́ kí lẹ ṣàkíyèsí angle yẹn ẹ rí i pé angle yẹn wà láti bí báyìí sí bí báyìí
ẹ rí bó ti ṣe kíni o ó tóbi sí ó ti tóbi ju ìntànílà àkọ́kọ́ yìí lọ so ti yé bá so òun náà ni pé yóò máa tóbi sí ó dẹ̀ sì mọ kéré sí bí bá ṣe ń tóbi sí bó dẹ̀ ṣe ń ṣe kíni o bó dẹ̀ ṣe ń kéré sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti mọ ọmọ kíni o láà máa mọ ọ̀nà ilé tó ṣe kíni o ọ̀nà ilé tó pín sí so gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá jẹ́ pé áńgù wa tó bá kéré sí tí à ń pè kíni o 90 degree kí n tó lọ ń bẹ̀ òun náà ni pé kíni degree òun náà láfi mọ ṣe kíni o òun láfi mọ wọn ní tá a fi mọ wọn ẹ rí i pé òun kálukú ló ní òṣùwọ̀n wọ́n fi mọ wọn tá a bá fẹ́ wọn agolo ráìsì tá a bá fẹ́ wọn ráìsì ní ìsìn kí là máa ń lò àmọ́ ńlá agolo gbogbo nǹkan ló lóṣùwọ̀n tá a bá fẹ́ wọn tá a bá fẹ́ wọn distance a máa ń lo kìlómítà so tí a bá wọn tẹ́ bá fẹ́ mọ̀ bí nǹkan ṣe gùn sí ẹ rí i pé ó ní tá a fi mọ wọn nǹkan tá a fi mọ wọn áńgò náà ní kíni o ó lè jẹ́ degree ó dẹ̀ sì lè jẹ́ radian eléyìí tó yẹ pé máa sì mọ ṣe kíni máa mọ ṣàlàyé nílẹ̀ tó ti yé tó bá jẹ́ pé áńgù wa ta ní tó bá jẹ́ pé ó kéré sí 90 degree a máa ní kíni o acute angle ajá sí pé tí áńgù mi bá kéré sí kíni o 90 degree máa ní kíni acute angle ẹ má gbàgbé wípé bá áńgù bá ṣe tóbi sí tàbí bó ṣe kéré sí kíkéré wọn àbí títóbi wọn ni ó mọ sọrú ọkọ tí ó mọ jẹ ajá sí pé tí áńgù mi bá ṣe kíni o tó bá equal sí 90 degree ó tún lóko mìíràn tá a mọ̀ ń pè o wọn lè là ń pè ní kíni o right angle gbogbo ẹ̀ ní màá máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bóò ni a tún ní obtuse angle ẹ̀rí obtuse angle òun náà ni angle tó jẹ́ pé ó ṣe kíni o tó jẹ́ pé ó ṣe déédéé pẹ̀lú kíni o ó kéré sí 180 degree so tí ẹ bá ó dẹ̀ ju kíni ó ju 90 degree lọ ajá sí pé tẹ bá ti ní 91 síwájú so a mọ̀ ṣe kíni o a máa pè ní obtuse angle ẹ wá rí eléyìí tó ṣe déédéé pẹ̀lú 180 degree nǹkan òun là ń pè ní kíni o òun là ń pè ní straight angle òun là ń pè ní straight angle a máa ní straight angle bí aago wa bí a ta bá nírú nǹkan báyìí o ẹ pé straight ni o 6 3 9 so irú angle yìí angle tó ṣe ń bì báyìí òun náà là ń pè ní kíni o òun là ń pè ní 180 degree a tún ní reflex angle rí reflex angle òun náà ní angle tó bá ṣe kíni o tó bá ju 180 degree lọ so angle tó bá ju 180 degree lọ mo bó ti yá bá wọn ṣùgbọ́n tá a bá ní kíni o tá a bá ní full rotation tó bá jẹ́ pé ó bẹ̀rẹ̀ láti bí báyìí so ti yé mi bá wọn tó tún wá yípo tó tún yípo padà pé àti ní kíni àti rí yíyípo àkótán eléyìí tó yẹ pé kíni ó rotate completely tá a bá ní full rotation bá wọn full rotation a máa pè yẹn ní kíni o a máa pè ní 360 degree a máa pè ní 360 degree ó ti yé wa ipe angle lè ṣe kíni o ó lè kéré sí ó dẹ̀ sì lè pọ̀ sí so ti yé wa a lè ní positive angle a dẹ̀ sì lè ní negative angle bákan náà wẹ̀ ìgbò láàmú ní positive angle a máa ní positive angle tó bá jẹ́ pé wíwọ̀n tá à ń wọ̀n à ń wọ̀n counterclockwise so ti bá wọn ìpadàbọ̀ wa àbíjà ẹ̀rí pé ó ní bá aago ṣe mọ́ ń yí ṣe pé tá a bá láago báyìí yóò mọ yí báyìí lọ ni yíyípo tẹ́lẹ̀ yìí ń yí yìí òun là ń pè ní kíni o clockwise ìjẹ́yìn ra aago kan rí tó yẹ pé ẹ̀yìn lòun fi ń rìn so tó wáyé pé yíyípo tí nǹkan yí òun yí wẹ́yìn báyìí ni òun la mọ̀ pé ní kíni o anti-clockwise so yà ń pé ìpadàbọ̀ wa àbíjà clockwise so ti yà báyìí so eléyìí tó wáyé kó ń jẹ́ counterclockwise báyìí positive angle ni ó mọ̀ fún wa o gẹ́gẹ́ bí màá sì máa ṣàlàyé rẹ̀ ní ìsàlẹ̀ eléyìí tó yẹ pé kíni o ó jẹ́ anti-clockwise a mọ̀ ní kíni o a mọ̀ ní negative angle a mọ̀ ní negative angle àwa ní àwọn part angle gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé so òun náà ni pé ká pé bá ní angle kan báyìí pé straight line kan rèé o straight line kan lélẹ́yìí o a sọ fún wa pé kí ni eléyìí láti bí báyìí sí bí báyìí angle ni o eléyìí òun la lè pè ní kí ni arm ó ti yé báwọn ibi tó so wọ́n pọ̀ ibi tí wọ́n ti ṣẹ̀ wá yìí òun ni gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé òun náà la ń pè ní kí ni o òun la ń pè ní facies bó wà ní bó la ṣe lè mọ lébẹ́lì àwọn angle wa láti mọ lébẹ́lì wọn kò le rárá
ọ̀nà tá a lè mọ gbà lébẹ́lì rẹ̀ òun náà ni pé ká mọ ṣe kí ni o ká máa lo àwọn álífábẹ́ẹ̀tì wa tá a bá fẹ́ lo álífábẹ́ẹ̀tì wa a dẹ̀ sì lè ṣe kí ni o a lè máa lo àwọn Greek letter bóyá bíi alpha àbí beta tó ti gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn mo lè sọ pé angu a rè o mo lè sọ pé angu b rè o mo dẹ̀ sì lè sọ pé angu c rè tí n bá ya triangle mi bákan náà wẹ̀ mo lè pè léyìí ní alpha mo lè pè léyìí ní beta mo dẹ̀ sì lè pè ní kí ni o mo dẹ̀ lè pè léyìí ní gamma nínú ọ̀nà mìíràn eléyìí tá a lè ṣe kí ni o tá a lè mọ gbà sàmì sí angle òun náà ni pé kí ni o ká máa kọ́ débi pé àwọn lẹ́tà tó bá wà láàrin yẹn òun ni ó máa jẹ́ angle rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe nísìn kápẹ́ bá ní abc kápẹ́ bá ní abc tí n bá sọ pé triangle angle abc báyìí ajá sí pé tí mò ń sọ ni pé kí ni o angle b ni mò ń sọ tí n bá kọ abc báwọn so tààrin yẹn òun ni ó máa jẹ́ angle wa mo rò bó ti yá báwọn ọ̀yà bóò ni tá bá sọ pé acb ńkọ́ ajá sí pé tí mò ń ṣàlàyé òun náà ni pé kí ni o angle c tí mò ń ṣàlàyé òun náà ni kí ni o angle c ǹjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa tá bá ti gbọ́ yé kí lọ́jọ̀gbọ́n kí ló ń fẹ́ fún wa láti mọ̀ tá bá ti parí prógrámù yìí tán òun náà ni pé kí ni a gbọ́dọ̀ mọ̀ bá a ṣe lè mọ gbé angle ní dìgírì bó la ṣe lè mọ gbé sí kí ni o la ṣe lè mọ gbé sí decimal degree gẹ́gẹ́ bá a ṣe mọ ṣàlàyé dìgírì náà lè pín sóríṣiríṣi gẹ́gẹ́ bá a ṣe ṣe kí ni o gẹ́gẹ́ bá a ṣe ní whole part àti decimal part ní àwọn nọ́mbà wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fún dìgírì náà a lè ní dìgírì o a lè ní minutes a dẹ̀ lè ní seconds so pẹ̀lú àlàyé pé mo ṣàlàyé nípa talago náà so ọ̀jọ̀gbọ́n yóò mọ̀ ṣàlàyé fún wa nínú àwọn tó tún fẹ́ ká gbọ́yé òun náà ni pé kí ni o bá a ṣe lè mọ gbé dìgírì wa lọ sí radian bá a dẹ̀ ṣe lè mọ dá padà láti radian padà lọ sí dìgírì a ti mọ̀ ipe àwọn tá a fi mọ́ ń gbà measure tàbí tá a fi mọ́ mọ angle òun náà ni pé kí ni o bóyá dìgírì wa so tàbí radian òun la fi mọ́ ṣe kí ni o la fi mọ́ wọn nítorí tó fẹ́ fún wa òun náà ni pé kí ni bó la ṣe lè lo calculator wa láti fi mọ àwọn kí ni o àwọn trigonometry ratio wa fún àwọn acute angle ká má gbàgbé acute angle náà ni angle tó yẹ pé kí ni o tó kéré sí 90 degree so nínú àwọn tá a tún fẹ́ kọ́ so nínú program yòówù náà ni àwọn trigonometric identities wa aláwọn trigonometric identities oríṣiríṣi eléyìí tó yẹ pé yóò mọ ṣe kí ni o tí yóò mọ ṣàǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan fún wa lẹ́yìn ìgbà tá a bá ṣe kí ni tá a bá kọ́ wọn tán bóyá ẹja mo ní onípẹ̀rẹ̀ o tá a bá bẹ̀rẹ̀ ní frame 1 ní frame 1 ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ ṣàlàyé angle ẹ rí i pé mo ṣàlàyé angle lẹ́ẹ̀kan òun náà ni pé yíyípo so yíyípo láàrin kí ni o bóyá bí ìlà méjì tí wọ́n tọ́ so tí bá wọn so tí a mọ̀ sí turning so tí a mọ̀ sí turning between what so amount of turn between two lines so tí iye yíyípo tó wà láàrin ìlà méjì so tí bá wọn àti kí ni o àti ibi tí wọ́n ti ṣẹ̀ wá tí a ń pè ní facies ó tún wá fẹ́ ṣàlàyé ó ní tá bá ṣàkíyèsí o tá bá ní straight line so tí bá wọn kápẹ́ bá ní straight line mi gẹ́gẹ́ bí àpẹẹrẹ kápẹ́ straight line mi eléyìí o so tí ó ní tí n bá ń yí straight line mi po báyà láti ibì kan síbì kan ó ní tí mo rí òun náà ní kíni o òun náà ní tí a ń pè ní kíni o òun tí a ń pè ní angle so tí kápẹ́ point kan léléyìí o ẹja sàmì kápẹ́ mo nírò nǹkan báyìí so tí báwọn tí n bá yí line mi yípo báyà láti bí báyìí mo fà wá bí báyìí so tí bá gbogbo tí mo rí láti bí báyìí sí bí báyìí o so tí ẹjẹ nǹkan so láti bí báyìí sí bí báyìí so tàbí tí bá tún fà wá bí báyìí ká pé mo fà wá bí báyìí ajá sí pé yóò mọ wá láti bí báyìí náà sí bí báyìí so tí èmi báwọn so gbogbo tí mo rí báwọn òun náà là ń pè ní kíni òun là ń pè ní angle gẹ́gẹ́ bá ti ṣàlàyé lẹ́ẹ̀kan wá rí angle yìí o a lè mọ wọn tàbí ká sọ pé a lè mọ wọn pẹ̀lú kíni pẹ̀lú degree tàbí radian a lè mọ wọn pẹ̀lú degree tàbí radian. ẹ wá rí straight line eléyìí tó ẹgbọ́n ṣe kíni o tó ń yípo
tó bá jẹ́ pé ó yípo òun láti ibi tó ti bẹ̀rẹ̀ ṣe pé mo sọ fún alẹ́ kan pé tá bá ní aago só ti yé bá ibi tí wọ́n ti ṣẹ̀ wá leléyìí o tí n bá ní straight line kan báyìí tí n bá dẹ̀ sì ní straight line mìíràn ẹ rí pé angle kan leléyìí o só ti yé ó yípo wá láti bí yìí ó dẹ̀ sì wá síbí báyìí padà ṣùgbọ́n tó bá pé yíyípo yẹn ó ṣe kí ni ó bẹ̀rẹ̀ ó tún lọ títí kí ni o títí débi tá a ti gbé padà òun la máa pè ní kí ni a máa pè ní full rotation full rotation yìí pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan rí pé mo ní àwọn là ń pè ní kí ni 360 degrees ó là ń pè ní 360 degrees wá di 360 degrees yìí o a lè mọ pín sí 60 minutes so ti yé ma 360 degree yìí o mélòó ni ó máa jẹ́ o ó lè jẹ́ 60 minutes àwa lè mọ kọ 60 minutes náà lọ́nà tẹ́lẹ̀ gbà kọ 60 minutes náà ni pé kí wọ́n kọ 60 báyìí kí wọ́n kàn mọ̀ kan sí lórí so ti yé ma so tẹ́ bá ti rí tí wọ́n kọ 60 tí wọ́n kàn mọ̀ kan sí lórí so in tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ náà ni pé kí ni o 60 minutes ló wà 60 minutes náà ló wà wá rí 60 minutes náà a tún lè pín òun náà sí kí ni o 60 seconds how many seconds la máa rí nínú minute ẹgbẹ́ 60 lòun náà ajá sí pé a tún lè pín eléyìí náà sí kí ni o 60 seconds bó láti máa kọ 60 seconds òun náà ní kí ni o 60 wọ́n kan ọmọ méjì sí kí ni o wọ́n fa ìlà méjì sí ní orí bá wọ́n fa ìlà méjì sí ní orí bá ajá sí pé tó bá yẹ pé ìlà kan òun náà ni wọ́n fa minute ni wọ́n sọ tó bá yẹ pé ìlà méjì ìtàn ṣàlàyé bẹ́ẹ̀ náà ní pé 60 seconds ajá sí pé iye minute mi ò lámọ̀ nínú angle kan iye minute mi ò lámọ̀ nínú degree a sọ fún wa pé degree kan ṣe pé angle tó bá jẹ́ pé yíyípo eléyìí tó ṣe kí ni o eléyìí tó tán tàbí yíyípo complete rotation tá mọ̀ pé yíyípo tó tán tó bẹ̀rẹ̀ láti ibi tó ti ṣe kí ni o ibi tó ti bẹ̀rẹ̀ tó tún padà lọ ọbẹ̀ padà só ti yé bá wọn bọ́yẹ dúró ní ìsìn ẹ wá fẹsẹ̀ kan dúró ẹ wá yípo táwọn o là ń pè ní kíni o là ń pè ní complete rotation ní yóò mọ jẹ́ 60 degree kan wá jẹ́ kíni o ó jẹ́ 60 minutes so ti wà 60 minutes náà 60 seconds lòun náà gẹ́gẹ́ bí àlàyé kí lọ́jọ̀gbọ́n kí ló fẹ́ fàyọ nínú àwọn ilé yìí kó ti sọ àwọn ìpín tó pín sí ó dẹ̀ tún ṣàlàyé náà pé straight line wa straight angle wa pẹ̀lú àlàyé tèmi náà ṣe lẹ́ẹ̀kan òun náà ni pé yóò mọ jẹ́ ìlàjì odidi ṣe pé tá bá ṣàkíyèsí rẹ̀ ní ìsìn ẹ wò eléyìí báyìí ká pé mo nílà báyìí ṣe pé àti bíbà yìí sí bíbà yìí yípo kan ni yípo kan ni yípo kan ni yípo kan leléyìí náà adẹ̀ ní yípo kan yóò mọ fún wa ní kíni o yóò mọ fún wa ní 360 degree mo bó ti yá bá ẹ̀jẹ̀ ń fi blue kọ but ìlàjì yípo yìí ó mi pé tí n bá pín sí méjì ajá sí pé ìpín kan bíbà yìí kí ló wọ́n mọ jẹ́ o yóò mọ jẹ́ 180 degree mo bó ti yá bá tí n bá tún pín ìpín kan ìpín tí a pín yẹn náà tí n bá tún pín òun náà sí méjì òun náà mọ fún mi ní kíni o yóò mọ fún mi ní 90 degree mo bó ti yá bá yóò mọ fún mi ní 90 degree mo dẹ̀ sọ fún wa pé angle tó bá ju kíni lọ tó bá ju 90 degree lọ òun là ń pè ní kíni o obtuse angle ṣùgbọ́n ṣe kíni tó kéré sí 180 adẹ̀ ní acute angle lélẹ̀ tó rẹ̀ kíni o tó bá kéré sí 90 degree ọ̀jọ̀gbọ́n wa ní kíni angle wa a lè mọ wọn a lè máa measure wọn ní kíni ní degree a lè mọ wọn ní minute a lè mọ wọn bákan náà ní kíni o ní seconds lẹ́ẹ̀kan sí a ní tá a bá ní degree kan a ní yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni o pẹ̀lú 60 minutes 1 minute náà mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni o 60 seconds so bó wá ní ọ̀jọ̀gbọ́n wá ní kápá bá nírò eléyìí nǹkan tí wọ́n á ní ká gbé lọ sí decimal wọ́n ní 45 degree wọ́n ní convert to a decimal degree convert to a decimal degree
45 degree. So ti ọmọ kan tó wà lórí 36 yẹn kí ló túmọ̀ sí? Òun náà ní pé kí ni 36 minutes 18 seconds. Ẹ̀wọ̀n jẹ́ ó dàrú o. Ó dàbí ká sọ pé kí ni? Kí n sọ pé 1.23. Ṣé pé 1.23 yìí òun náà ní pé 1 yìí whole ni o. 23 decimal point ṣe pa lè kọ́ pé pẹ̀lú kí ni 1 plus 0.23. Tàbí ká ní 1 whole number 2/3 bákan náà ẹ̀wẹ̀. Ẹ rí pé 1 yẹn kí nù? 1 yẹn jẹ́ whole. So ti 2/3 yìí ó jẹ́ kí ni o? Ó jẹ́ decimal part. Tàbí pé wọn ò tó kí ni o? Wọn ò tó dídí. Wọn ò ṣe kí ni o? Wọn ò tó dídí. Ọ̀yà, bó wà ní? Bó láti gbélé ìpadà? Ajá sí pé wọn lè kọ́kọ́ kọ́ náà. Mo ti mọ̀ pé 45 degree yóò jẹ́ 45 degree plus 36 minutes. Kò ṣe kí ni o? Kò tí ì pé degree kan. Ẹ pé a ti kọ́kọ́ 45 degree. Ó mì pé a gbé àwọn eléyìí náà sí kí ni o? A gbé àwọn eléyìí náà sí degree. Ọgbọ́n la lè fi gbé sí degree. Mo ti mọ̀ ipe degree kan yóò mọ fún mi ní kí ni o? Yóò mọ fún mi ní 60 minutes. Degree kan yóò mọ fún mi ní 60 minutes. Ajá sí pé degree àbọ̀ ńkọ́ yóò mọ fún mi ní how many minutes? 30 minutes. Bó mo ṣe mọ̀, bó mo ṣe rí bó jẹ́ 30 minutes. Mo divide ẹ̀ pẹ̀lú kí ni o? Mo divide ẹ̀ pẹ̀lú 2. So ti bá mo divide ẹ̀ pẹ̀lú 2. Ṣé ẹ jẹ́ n tún àlàyé mi ṣe? A mọ̀ pé degree kan yóò mọ fún wa ní kí ni o? 60 minutes. Degree kan yóò mọ fún wa ní 60 minutes. Àbí? Degree méjì ńkọ́? 120 minutes. Bó la ṣe mọ̀? A multiply rẹ̀ pẹ̀lú 60. Degree mẹ́ta ńkọ́? 180 àbí? Minutes. Ọ̀yà, ẹja máa padà sẹ́yìn. Ajá sí pé tí n bá ní 60 minutes yóò mọ ṣe déédéé pẹ̀lú kí ni o? Degree mélòó? Tí n bá ní 60 minutes pẹ̀lú àlàyé tí mo ṣe yóò mọ ṣe déédéé pẹ̀lú degree mélòó? Degree kan. Oh, ẹ dákun sóyè abáwọn. So 60 minutes yóò mọ ṣe déédéé pẹ̀lú degree kan. 120 minutes yóò mọ ṣe déédéé pẹ̀lú kí ni o? Degree méjì. Ọ̀yà, ẹ wá jà padà. Ẹ jà padà. Ọ̀yà, 1 degree kí ló wọ́n mọ ṣe déédéé? 60 minutes. 50 minutes. Ẹ ṣeun púpọ̀. Ọ̀yà, tá bá di 60 minutes ń bí báyìí, mo fẹ́ kọ́ yẹ pé a gbọ́yé tí máa kọ nǹkan kan kò kàn ní sàbí pé mo kọ́. Tá bá di 60 minutes ń bí báyìí, 60 minutes jẹ́ 1 degree. Àbí? Bó la ṣe mọ̀ pé ó jẹ́ 1 degree torí tí wọ́n ti fún wa. Bó la ṣe mọ̀ 1 yẹn? A divide 60 by 60. Ajá sí pé tí n bá fẹ́ mọ̀ in tí 30 minutes yóò jẹ́, kí mọ́ dára mi láàmú 30 minutes ó náà mọ̀ jẹ́ kí ni o? 30/60. Ó dàbí ìgbà tí à ń ṣe simple interest náà ni. Ipe kí ni o? Oṣù. A mọ̀ pé oṣù 12 ní bẹ́nu ọdún kan. Oṣù 12 ní bẹ́nu ọdún kan. Ajá sí pé tí n bá ní oṣù 5 tí n bá fẹ́ gbé lọ sọ́dún kọ́ yóò mọ̀ jẹ́ 5/12. 60 minutes ní bẹ́nu degree kan. Ajá sí pé tí n bá ní 36 minutes tí n bá fẹ́ gbóhùn lọ sí kí ni o? Tí n bá fẹ́ gbé lọ sí degree yóò mọ̀ jẹ́ 36 divided by 60. So la fi wọ́n fi kọ́ lọ́jọ́ wọ́n fi kọ́ 36 divided by 60. Ẹ wá gbé sí báyìí pé degree tó láti gbé lọ sí degree bákan náà. Then plus eléyìí ti di seconds báyìí o. Ajá sí pé tí n bá pòyì ọyọ kan fún kí n tó gbé láti minute lọ sí degree. Tó wáyé pé second ló wà ńkọ́ méjì ni màá pòyì. Torí mo ti mọ̀ pé 1 degree ló fún mi ní 60 minutes. 60 minutes ló fún mi ní kí ni o? 60 seconds. Ajá sí pé seconds eléyìí wọ́n mọ̀ jẹ́ kí ni o? 18 divided by 60 times 60. Ẹ dákun so ti yé wa báyìí. So ẹ rí pé gbogbo ẹ ti wà ní kí ni o? Gbogbo ẹ ti wà ní degree báyìí. Kí lélẹ́yìí ó máa jẹ́? We have 45 degree plus ẹ pé tẹ bá ṣe léyìí ó mọ̀ fún wa ní 0.6 degree. Then plus tẹ bá tẹ ẹ̀rọ ìṣirò yín eléyìí fún wa ní 0.005 degree. Torí eléyìí ó jẹ́ 18 divided by 3,600. So tẹ́ bá rò gbogbo wọn papọ̀ kí ni ó mọ̀ fún wa? 45.605 degree. Ẹ pé kò lè rárá. Bó ní ká pé eléyìí náà mo ní nǹkan 55 degree
29 minutes 7 seconds. Ẹja gbé lọ sí kilo, ẹja gbé lọ sí degree, ẹja gbé lọ sí degree. Ó yóò máa jẹ́ 53 degree plus. Minutes lélẹ́yìí wà bó ni tí n bá gbé lọ sí degree nǹkan 29 divided by 60 ìmọ̀ divide pẹ̀lú 60 tó wáyé jẹ́ minutes ló wà. Ṣùgbọ́n tó wáyé pé second ló wà nǹkan àmà divide by 60 times 60. So ti yóò bá so ẹ pé tẹ bá tẹ̀ sí ní tó bá jẹ́ òun náà ní kíni o òun náà ní answer ó jẹ́ bó wà ní àti mọ̀ bá a ṣe lè mọ gbé degree bá a ṣe lè mọ gbé degree tó ní minute tó ní seconds bá a ṣe lè mọ dá padà sí decimal tí ó mọ ní degree lásán bẹ́ẹ̀ bá náà ṣe lè mọ dá ó number padà tàbí tá a bá ní fraction bá a ṣe lè mọ gbé lọ decimal. So ti bó wà ní tá a bá fẹ́ gbé lọ a fẹ́ gbé kúrò láti decimal tó ní degree lọ sí minute àti seconds nǹkan òun náà lè rárá òun náà ni pé n ta ṣe òun náà lákàn dá padà yín fẹ̀sì ẹ̀ láṣẹ kí ni ò láṣẹ ìpadàbọ̀ sí àbíjá rẹ̀ bó láti mọ̀ ṣe mo ní 18.478 degree káàkiri mo fẹ́ dá 18.478 degree mo á fẹ́ convert ẹ̀ sí kí ni bóyá degree tí ó mọ̀ ní degree minutes àti seconds láti ṣe léyìn náà kò lè ó dàbí kí n sọ pé 1.23 ṣe pé 1.23 ń sìn tẹ́ bá fẹ́ yà wọ́n yóò mọ̀ jẹ́ kí ni 1 plus 0.23 àbí ajá pé tí n bá fẹ́ ya arákùnrin yìí náà yóò jẹ́ 18 degree ṣé bẹ́ẹ̀ kọ́ ni plus 0.478 ajá sí pé n tó bá wà lẹ́yìn rẹ̀ ṣe pé lẹ́yìn nísìn wọ́n àní àti sún wà kúrò nínú kíni o àti yọ wọ́n kúrò nínú gbogbo decimal yìí tán àti ní whole number in tí ó kù lẹ́yìn rẹ̀ 0 ni so tí n bá ti yọ degree mi náà tán in tí ó ṣẹ́kù òun ò ní àní sọ pé in tí ó ṣẹ́kù lẹ́yìn rẹ̀ unit tó wọ́n wà òun náà ni decimal tó láti mọ̀ pé n tó súnmọ́ decimal òun náà ni kíni o òun náà ni in tó súnmọ́ degree òun náà ni minute ajá sí pé lẹ́yìn tá a ti mú degree yìí tán eléyìí kí ló wọ́n mọ̀ jẹ́ o yóò mọ̀ jẹ́ minute so máa lè sọ pé times 60 minutes so tí yé bá so times 60 minutes so tí n bá multiply méjèèjì papọ̀ kí lélẹ́yà tẹ́lẹ̀ fún mi ṣe pé that's 28.68 tẹ́ bá tẹ̀ sínú ẹ̀rọ yín ó fún mi ní 28.68 minutes ajá sí pé mo tún lè ya òun náà ṣe pé mo tún lè sọ pé eléyìí 18 degree plus 28 minutes plus 0.68 kí ni ó máa jẹ ṣe pé kò ní mọ jẹ́ minute mọ́ báyìí torí mo ti yọ mo lè gbé lọ sí kí ni seconds màá tún multiply pẹ̀lú 60 mi torí pé mo tún ti gbé lọ sí seconds yẹn màá kàn mọ́ méjì sí òun náà tó ti yóò máa jẹ 18 degree plus 28 minutes plus 40.8 seconds tó ti ẹ rí pé ìtaṣe náà là ń ṣe kí ni o là ń dá padà ẹ máa multiply fractional part degree yẹn pẹ̀lú 60 so ti ẹ máa tún multiply fractional part minute yẹn náà pẹ̀lú 60 mìíràn kó lè mọ fún wa ní seconds so pẹ̀lú 60 mìíràn kó lè mọ fún wa ní seconds ọ̀dà bó wà ní ilé nǹkan ẹja jọ ṣe eléyìí papọ̀ tí n bá ní 236.986 degree ẹ rí pé mo lè kọ́kọ́ ṣe kí ni màá kọ́kọ́ pín wọn yóò jẹ́ 236 degree plus eléyìí tó kù ní màá mọ multiply pẹ̀lú 60 láti mọ gbé lọ sí kíni o láti mọ gbé lọ sí minute yóò mọ jẹ́ 0.86 times 60 minutes so ti yé báyìí wọ́n mọ̀ fún mi ní 236 degree plus tá bá multiply méjèèjì papọ̀ yóò fún wa ní 59.16 minutes mo tún lè tú òun náà lẹ̀ yóò jẹ́ 236 degree plus 59 minutes then plus àwọn decimal part yẹn náà kí n gbóhùn náà lọ sí seconds yóò mọ̀ jẹ́ kí ni o 0.16 times 60 seconds ẹ dákun sí àgbọ̀ yìí so eléyìí máa jẹ́ 236 degree plus 59 minutes àbí tẹ́ bá multiply eléyìí papọ̀ ẹ rí pé kí ni wọ́n fún wa 10 seconds náà ẹ mọ̀ bínú 9.6 tá bá gbé 9.6 tá bá approximate yóò mọ̀ fún wa ní 10 seconds so mo lè tún ilé ẹ̀kọ́ yóò máa jẹ́ 236 degree 59 minutes
10 seconds. Ẹni pé a ti mọ̀ bá ṣe lè mọ̀ gbé degree tó wà ní minutes àti seconds bá ṣe lè mọ̀ gbé lọ sí decimal. Adẹ̀ ti mọ̀ bá ṣe lè mọ̀ gbé decimal náà lọ sí degree, minute àti seconds. Níbo láti mọ̀ lójú ẹgbẹ́ àtàbá máa ń ka general mathematics fún àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọmọléèwé gíga ẹ̀gbọ́n sábà máa ń lo minute àti degree dáadáa. So wọ́n máa ń lo minute àti degree dáadáa. So tá bá ti rí ká mọ̀ gbàgbé kí ni wọ́n fẹ́ ká gbọ́ email náà ní pé kí ni o degree kan yóò mọ̀ sí déédéé pẹ̀lú 60 minutes. So minute kan òun náà mọ̀ sí déédéé pẹ̀lú 60 seconds. So tẹ́ bá fẹ́ gbé lọ òun náà ní pé ẹ mọ̀ divide pẹ̀lú 60 tá bá fẹ́ gbé minute lọ sí kí ni o tá bá fẹ́ gbé lọ sí degree. Tá bá fẹ́ gbé seconds lọ sí degree ẹ mọ̀ divide pẹ̀lú kí ni o 60 times 60. Ó yá tá bá bọ́ sí frame 4 ọ̀jọ̀gbọ́n á fẹ́ ṣàlàyé ní tí a ń pè ní radians. Ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé ní tí a ń pè ní radian. Bone ẹ rí pé radian inú tó jọ́nù tá a ti mọ̀ náà ni pé kí ni radius. Ṣé pé tí n bá ní circle mi báyìí ẹ jẹ́ ń ya kó fi lè bójú mu dáadáa. Ká pé mo ní circle mi báyìí tí mo dẹ̀ ní orísun wọn tí a mọ̀ sí point 1 bí báyìí. Ṣé pé láti bí báyìí sí bí báyìí kí ni? Radius. Ẹ ṣeun. Radius ní kí ni o? Òun náà ni distance tó wà láàrin point y center of the circle yìí agbègbè yìí dé circumference. So ti circumference ni. So ti wà circumference ni part of a circle. So ti wà so ẹ wá rí ṣé pé tá bá fẹ́ mọ̀ circumference yìí sì ká pé bá fẹ́ mọ̀ gbogbo circumference yìí sì ṣe àgbọ̀n ló mú fún wa ní kíni perimeter tí a mọ̀ sí 2r. Kódà ká pé bá ní kíni tí bá ní another radius gẹ́gẹ́ bí àpèjúwe ká pé bá ní another radius. Ṣé pé tí mo ní sìn báyìí kí ni mo ti ní yẹn àti ní tí a ń pè ní kíni o ní tí a ń pè ní arc. Kí ni arc? Part of circumference. Gbogbo tí a bá wọn ẹ̀bẹ̀ tó bá yẹ pé region yìí ká tún fi ṣèrántí fúnra wa kí ni region yìí kí la mọ̀ pé region yìí region tó wà bounded pẹ̀lú 2 radii yẹn ṣe àpò ní kíni o òní sector àbí so tí ṣùgbọ́n tí bá ní radius mìíràn báyìí ṣe pé radius mi ti pé méjì radius ni o eléyìí ti ṣe kíni o eléyìí ti di diameter àbí ṣe pé diameter náà lè jẹ́ a ní circumference lélẹ́yìí ìyàtọ̀ tó wà láàrin circumference àti diameter ni pé kí ni o tí bá ní circumference òun náà ni pé kí ni o ìlà eléyìí tó mú igun circumference kan lọ sí igun circumference kejì ṣe pé circumference kan lélẹ́yìí so line yìí òun là ń pè ní kí ni òun là ń pè ní diameter òun là ń pè ní circumference ẹ mọ́ bínú ṣùgbọ́n tí circumference wa tó bá yẹ kó gba àárín kọjá tí a mọ̀ sí center of the circle yẹn òun la mọ̀ pé ní kíni o òun la mọ̀ pé ní diameter ìlàjì diameter òun ló dẹ̀ ṣe kíni o fún wa ló fún wa ní radius ajá sí pé mo lè sọ pé kíni o gbogbo diameter ní circumference ṣerọ ni kí ni mo sọ eléyìí nìsín gèsè kí ni mo pè ìlà yìí Ayọ̀mídé kí ni ìlà yìí. This is the chord. Chord mo fẹ́ sọ kì í ṣe circumference o. So chord ni ìlà tó bá yẹ kó ṣe kí ni o tó bá wá láti igun circumference kan dé circumference kejì chord. So ti yé báwọn. Eléyìí diameter ni wọ́n á sọ pé kí ni o gbogbo chord àbí gbogbo diameter òun ni chord. Bẹ́ẹ̀ kò ní gbogbo chord kọ́ ni ó mọ̀ jẹ́ diameter. Ṣé mo rí Yorùbá yẹn sọ? A ti mọ̀ pé chord gbogbo tó bá jẹ́ kó ti wá láti igun circumference kan débi igun circumference mìíràn mo ti mọ̀ pé chord nìyẹn. Ajá sí pé chord ni.
ṣùgbọ́n kọ́ọ̀dù yóò ṣe diameter kọ́ọ̀dù lárákùnrin yìí náà tọrọ ṣùgbọ́n special code ni tọrọ gba kí ni o ó gba center of the circle kọjá mo rò bó ti yá bá ń so ó gba center of the circle kọjá iná ni mo wá sọ pé ajá sí pé gbogbo diameter kọ́ọ̀dù ni àbí ṣùgbọ́n kì í ṣe gbogbo kọ́ọ̀dù òun ni ó mọ̀ jẹ́ diameter kí kọ́ọ̀dù kó tó jẹ́ diameter ajá sí gbogbo gbọ́dọ̀ ṣe kí ni gbọ́dọ̀ gba àárín kọjá ibi tí mo máa fẹ́ ṣàlàyé lélẹ̀ ẹ pé ta bá ní àkìyọ tó jẹ́ part of circumference yìí so ti yé bá so circumference ni total length ààyè yìí láti bí báyìí sí bí báyìí sí bí báyìí sí bí báyìí sí bí báyìí òun náà ni kí ni total length wa òun náà ni kí ni circumference pààtì ẹ̀ yìí tá a yọ ń bí báyìí ó la pè ní arc tẹ bá ṣàkíyèsí dáadáa ká pé ẹ lè fojú gbélé yìí kúrò ẹ pé tẹ bá mú ìlà yìí tẹ bá wọ̀n ìlà yìí tí a mọ̀ sí radius yìí tẹ bá mú wá láti bí báyìí tẹ mú wá padà wá sí bí báyìí nǹkan kan náà ni ó mọ̀ fún wa arunan so ti yá báwọn eléyìí báyìí ká pé tẹ bá kàn fojú gbé kó pé okay now ẹ fà á kó níbi tó wà báyìí ká pé class làwa àbá lo bí okùn tẹ fà á kó níbi tó wà báyìí tẹ wá mú láti bí báyìí tẹ so wá bí báyìí ẹ rí i pé yóò ṣe dọ́gba pẹ̀lú eléyìí so ti yá báyìí arun ni ẹ wá rí eléyìí báyìí tí a bá ti ṣe kí ni o tá a bá ti jan tàbí tá a bá ti ráǹpù radius sára sẹ́kù báyìí bá ṣe ní níbi áàkì báyìí òun láà máa pè ní kíni òun náà ni áńgù tó bá tá a bá rí mbẹ̀ yẹn òun láà máa pè ní radian eléyìí ni 1 radian tó ti yé bá òun láà máa pè ní kíni radian one radian ajá sí pé ìgbà tí màá máa ní radian ni pé tí bá ṣe kíni o tí n bá ráǹpù tí n bá wé radius mi mọ́ kíni o mọ́ ara ní ara sẹ́kù mi so tí n bá wé mọ́ ara sẹ́kù mi ìgbà tí mo ti á mọ̀ pé lè jẹ́ 1 radian ní tí mo tún fẹ́ ṣàlàyé rí pé a ti mọ̀ pé ẹyọ kan tá a rí ń bí báyìí ṣe pé áàkì kan ń bí báyìí radius yìí àti radius yìí òun ló fún wa ní radian yìí ajá sí pé 1 radian la ní àbí bó wá ní kí ni màá máa ní gbogbo kí ni o ní gbogbo total circumference yẹn táwọn lè sọ iye radian tí màá máa ní total circumference mi tí mo sọ lélẹ́yìí o mo mọ̀ pé circumference kí ni circumference wa ṣe pé formula tá a fi máa ń wá circumference òun pé perimeter of a circle total length ní circle yẹn láti bí báyìí sí bí báyìí sí bí báyìí ṣe pé tá a fi máa ń wá òun náà ní kí ni pi d ṣe rọ ni ṣe pé pi d ni àbí diameter mi òun ni d òun dẹ̀ sì ní kí ni o 2 times radius àbí c will now be pi times 2r àbí ṣe ìpàtí bí báyìí náà mo lè fi pi mi ṣe subject of the formula tí bá fi pi mi ṣe subject of the formula yóò jẹ́ circumference divided by 2r so ti yá báwọn circumference equal to 2r ń bọ̀ yà mo gbà so circumference equal to 2 pi àti ẹ̀ nídìí láti lọ bí báyìí circumference mi máa jẹ́ 2 pi r ṣe pé formula circumference lè tá a bá fẹ́ kọ ní pi d a lè kọ ní pi r mo dẹ̀ ti mọ̀ pé fún háàkì eléyìí tí mo yọ bí báyìí mo ní 1 radian ajá sí pé tí n bá ní odidi triangle ńkọ́ odidi circle mi ńkọ́ yóò mọ̀ fún mi ní kí ni o 2 pi radian ẹ̀dá kò sọ yorùbá òun náà ni ọ̀jọ̀gbọ́n ṣàlàyé rí pé ó sọ pé kí ni o ìgbà tí mo ti ní háàkì mi tí mo wá rí háàkì mi yẹn pẹ̀lú pé kí ni o radius yẹn ó yípo mo ní tẹ bá fojú ra gbélé ìkó mbẹ ẹ rí pé yóò mọ ṣe dọ́gba radius kan náà ni wọ́n jọ mọ ní length kan náà ni wọ́n jọ mọ ní so ti yọ báwọn a dẹ̀ ti mọ̀ pé circumference of a circle gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé bí báyìí a mọ̀ pé 2 pi r ni mo ti mọ̀ pé circumference mi òun náà ni pé pi d tí d mi jẹ́ 2 radius bá a ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn so a just pé nọ́mbà radian tí màá máa rí nínú full angle yóò mọ jẹ́ kí ni o 2 pi radian so ti ajá sí pé pẹ̀lú tí mo rí nísìn mo lè mọ ṣàfiwé radian mi àti degree papọ̀ àní tá a bá ní total length bóyá total rotation full rotation
ní degree mélòó lálámọ̀ ní tá bá ní tó full rotation degree mélòó lálámọ̀ ní 360. ẹ ṣeun ajá sí pé tí mo fẹ́ mọ compare wọn ní degree àti radian so that a fi mọ interfimọ gbé wọn lọ síra wọn ajá sí pé lè ó jẹ́ 360 degree mo dẹ̀ ti mọ̀ pé radian mi náà iye angle mélòó ni màá mọ rí a ti mọ̀ pé angle náà ní radian tó wáyé pé a bá yọ látara pé kí ni o a jan radius mọ́ ibi circle yẹn ibi igun circle eléyìí tó di arc yẹn a ní radian kan ni ajá sí pé gbogbo radian àti ṣàlàyé pé yóò mọ fún wa ní kí ni o yóò mọ jẹ́ 2 pi r tó bá jẹ́ pé circumference ni a ti mọ̀ pé arc ẹ mọ̀ pé pàtì circumference náà ni arc mo rò bó ti yá báwọn so eléyìí ọmọ fún wa ní kí ni o 360 is equal to 2 pi r eléyìí tó bá jẹ́ pé degree la fi measure rẹ̀ eléyìí tó bá jẹ́ pé radian la fi measure rẹ̀ ọ̀yà bó wà ní tí n bá fi r bí ṣe subject of the formula ńkọ́ ajá sí pé r mi ọmọ jẹ́ kí ni o 360 degree divided by 2 pi so ti yé báwọn so 360 degree divided by 2 pi ẹ pé tẹ bá tẹ̀ ṣe é pé 2 pi mi ní ìsìn pi mi 3.14 àbí so 3.14 times 2 eléyìí ó jẹ́ 826 6.28 excuse me so ajá sí pé eléyìí ó jẹ́ 360 degree divided by 6.28 tá bá divide yẹn ńkọ́ kí ni a rú wa ó yá ṣẹ́gẹ́ ní tí mò ń sọ lélẹ́yìí ká pé ẹ bá fẹ́ lọ báyìí ẹ wo mo ní 360 ṣe pé degree ló wà a ní 2 pi r 2 pi rad and pé 2 pi radian lọ́nà radian so eléyìí 360 degree lélẹ́yìí radian wọ́n fi measure ẹ̀ so tiẹ̀ òun náà ni pé 1 degree mi bí báyìí òun ni pé yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú arákùnrin yìí so tiẹ̀ báwọn nígbà jẹ́ pé 2 pi òun ló fún mi ní 360 degree so òun náà ni pé tí n bá divide both sides in tá gbìyànjú láti sọ bẹ́ẹ̀ nìyẹn sẹ́yìn pé tá bá ní 360 degree is equal to 2 pi isn't tàbí tí n bá yọ gbogbo àwọn èèyàn náà kó nù pé 360 2 pi sẹ́yìn pé tí màá máa ní bíbá òun náà ni pé pi mi ọmọ jẹ́ kí ni o 360 divided by 2 eléyìí tó jẹ́ kí ni o 180 wọ́n fún mọ́ sọ pé pi wa yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí ni o 180 degree ní kí ni o ní radian so yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú 180 degree ní radian ṣùgbọ́n tẹ bá fẹ́ mọ iye tí radian gangan mọ̀ jẹ́ ajá sí pé a mọ̀ ṣe kí ni o a mọ̀ divide 360 over 2 pi a dẹ̀ ti mọ̀ pé 2 pi wa a ti mọ̀ 2 pi wa pé yóò mọ̀ fún wa ní 6.28 so ti n tí ọ̀jọ̀gbọ́n gbìyànjú láti sọ ní frame 5 nìyẹn so nísìnyí báyìí a ti mọ̀ pé pi mi ń sìn 180 degree àbí ṣùgbọ́n tó ń sọ ni pé mo ti mọ̀ pé 360 degree is equal to 2 pi rad ajá sí pé yóò mọ̀ jẹ́ 360 degree is equal to what pé tá a bá multiply arákùnrin méjèèjì papọ̀ 6.28 rad so ló wà sọ pé 1 degree ó máa jẹ́ kí ni o 1 degree ó máa jẹ́ 6.28 divided by 360 degree rad ajá sí pé 1 degree ní radian tẹ calculator yín 1 degree yóò máa jẹ́ kí ni 0.0175 rad so òun ni ẹ ṣùgbọ́n ní tí mo fẹ́ ká gbọ́yé ta ní bùkátà sí jùjùjù òun náà ni pé kí ni o pi wa yóò máa ṣe déédéé pẹ̀lú kí ni o 180 degree so ti yé wa so pi wa ní radian yóò máa ṣe déédéé pẹ̀lú kí ni o 180 degree jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa a ti mọ̀ wípé 360 degree minutes ó jẹ́ 2 pi àbí láti ibẹ̀ lọ náà a ti mọ̀ pé 180 degree mo ti mọ̀ pé láàjì 360 ṣe ẹgbẹ́ ní tàbá ìlàjì rotation òun ni ó mọ̀ fún wa ní 180 degree tí odidi bá fún mi ní 2 pi ajá sí pé ìlàjì rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ pi àbí so wọ́n ní ọ̀jọ̀gbọ́n ní so 30 degree 120 degree 270 degree are given in multiples of pi òun náà ni pé tá bá ní degree tá bá fẹ́ gbé lọ sí radian ẹ mọ́ dára yín láàmú so tẹ bá ní degree tẹ bá fẹ́ gbé lọ sí radian ní tẹ́mọ̀ ṣe ni pé kí ni o a máa multiply pẹ̀lú kí ni o
pi over 180 so yóò bó ṣe jẹ́ pi over 180 mo ti mọ̀ pé 180 mi òun ló ń fún mi ní pi mo rò bó ti yé mi báwọn ajá sí pé ọ̀nà tí mo lè gbà láti mọ rí pi ká pé n bá ní 180 gẹ́gẹ́ bí degree mi òun náà ni pé kó mọ jẹ́ 180 degree times pi over 180 ẹ rí pé 180 ó padà gé 180 mo ní pi so ti báwọn so òun náà ni pé tẹ bá ti ní any degree tẹ bá fẹ́ gbé lọ sí radian tá bá ní nǹkan ní radian tá bá fẹ́ gbé lọ sí kíni o degree intaṣe náà ni pé a máa multiply pẹ̀lú kíni o pi over 180 ọ̀yà kíni 30 degree ní radian nísìn ó lè jáde ó máa ń sábà jáde fún àwọn tó bá ń ṣe jambo wọ́n lè ní convert some kíní kan degree to radian so ti bá tàbí tí wọ́n bá fẹ́ sọ inú ìbéèrè kan máa ń jáde ńbẹ̀ wọ́n lè ní the value what is the value of an angle when sin theta sin of an angle is equal to cosine of an angle nípa béèrè yẹn ìgbà wo ni sin theta question mo máa ń question yìí dáadáa nínú àwọn jamb àti post jamb pé ìgbà wo ni sin theta ìgbà wo ni ọmọ equal sí cos theta ta ló mọ̀ gbà degree wo ni ìgbà wo ni sin jẹ́ cos á padà ṣe tá bá débi trigonometry ratio tá bá ń sọ àwọn half angle gbogbo ẹ̀ ìgbà wo ni sin jẹ́ cos ẹ rí pé 45 ni náà àbí ṣe pé 45 ni ẹ̀ẹ́dẹ̀ mọ́ gbàgbé ṣe pé òfin kan náà wà báyìí pé tí n bá ní sin theta complementary angle ṣe pé it's the same thing as what cos 90 degree minus theta so ti bá ajá sí pé ìgbà tí sin ọmọ ṣe déédéé ara wọn òun náà ni pé kí n ti bá ní sin 45 is equal to cos 45 ẹ rí pé ó lè rọ̀ lójú ṣùgbọ́n táwọn bá fẹ́ amúbèrè yẹn wá wọn ò ní sọ pé 45 degree radian ni wọ́n gbé answer wá sí ajá sí pé 45 ìtẹ́ bá fẹ́ gbé lọ sí radian yóò máa jẹ́ kí ni o times pi over 180 mo rò bó ti yá báwọn so yóò máa jẹ́ 45 yá 1 45 mi ò lámọ̀ orí inú báyìí so 4 so náà ni pé kí ni o pi over 4 so ẹ lè rí àwọn táwọn máa ṣe jẹ́ àtúntò mọ́ dára ilá pi over 4 láǹṣó jẹ́ ọ̀yà kí ni 30 degree ó jẹ́ ní radian yóò máa jẹ́ 30 times pi over 180 ẹ pé 3 yá 6 àbí yóò mọ̀ fún wa ní kí ni o pi over 6 rad ọ̀yà bó ní 120 degree ńkọ́ òun náà mọ̀ jẹ́ kí ni o 120 degree times pi over 180 rad ilé àtìlé ògèlè àbí so 6 ilé lọ 2 3 yóò mọ̀ fún mi ní kí ni o 2 pi divided by 3 rad so ti ọ̀yà ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ kí ni tọ́jú ọgbọ́n kọ lẹ́lẹ́ẹ̀kẹta 270 degree kí ni 270 degree ó jẹ́ ní radian òun náà wọ́n jẹ́ kí ni o 270 degree times pi over 180 rad kò bùkátà láti hàn kankan sórí tó díẹ̀ ìtẹ́kàn mọ́ ṣe náà ni pé kí ni o 6 3 2 3 yóò jẹ́ 3 pi divided by 2 rad ìtẹ́mọ̀ ṣe òun náà ni pé kí ni ẹ ti mọ̀ pé pi òun ló fún wa ní 180 ajá sí pé tí bá fẹ́ gbé pi lọ sí 180 gangan fúnra rẹ̀ lọ sí radian so yóò mọ̀ jẹ́ times pi over 180 ẹ mọ̀ multiply pẹ̀lú kí ni o pi over 180 ọ̀dà bọ́ọ̀lù tá bá fẹ́ dá padà ńkọ́ tápá fẹ́ dá gbogbo àwọn tá ti ṣe kí ni ẹ gbogbo àwọn tá ti rí yẹn o tápá fẹ́ dá wọn padà bó láṣẹ mọ̀ ṣe ó ti mọ̀ pé pi mi òun ló fún mi ní 180 degree ta ó lè sọ bí ó ṣe mọ fún mi ní 180 mi padà pi nísìn ní tí mo sọ lélẹ̀ pi nísìn Ayọ̀mídé sọ lè sọ bí pi yìí ṣe lè di 180 padà mathematically ṣe ń pé nísìn mo lè sọ 4 tàbí mo lè sọ pé mo lè sọ 2 mo lè sọ di 1 ọ̀nà mo lè gbà sọ 2 di 1 kí multiply pẹ̀lú reciprocal rẹ̀ times half àbí ẹni pé 2 padà gé 2 yóò jẹ́ 1 mo dẹ̀ sì lè sọ half náà di kí ni o mo lè sọ half di 1 màá máa multiply pẹ̀lú 2 so tí tó bá ní ká gbé lọ sí degree òun náà ni pé kò ní sí pi yìí ń bẹ̀ mọ́ òun ni pé kò ní sí pi yìí ń bẹ̀ mọ́ ajá sí kọ́nà tẹ́ fi lè ṣe tí ó fi mọ́ ọ lọ òun náà ni pé ká máa multiply pẹ̀lú ẹ̀ kí ni o 180 over pi ẹni pé pi ó padà gé pi kí lámọ́ ní 180 degree so tẹ́ bá fẹ́ gbé láti degree tẹ́ fẹ́ gbé lọ sí radian you multiply by what pi over 180 degree ṣùgbọ́n tẹ́ bá fẹ́ dá padà láti radian tẹ́ fẹ́ dá padà lọ sí degree ẹ máa multiply pẹ̀lú reciprocal rẹ̀
ṣé àlàyé mi yé so ti máa a máa multiply pẹ̀lú reciprocal rẹ̀ ó yá gbogbo àwọn tá a ti gbé wá yẹn já dáhùn padà ká pé 3 pi/2 radian ká pé mo fẹ́ dá padà sí degree kí ni ó mọ jẹ́ yóò mọ jẹ́ 3 pi divided by 2 times 180 over pi 180 degree over pi ẹ pé pi yóò gé pi 2 here 1 2 here 90 times 3 270 degree so ti yé wa báwọn ó yá ẹja gbé 2 pi over 3 náà padà o so 2 pi over 3 radian tí máa fẹ́ gbé lọ sí degree kí lálámọ̀ ṣe 2 pi over 3 in tí oníjó dàrú ni pé ẹ ti mọ̀ pé pi yìí òkè ló wà ajá sí pé ìsàlẹ̀ lẹ́mọ̀ gbé sí sọ́dà kó fi lè gẹ́ra òun náà mọ̀ jẹ́ 180 over pi kápẹ́ bá rántí ń tẹ́ ṣe ni o so tí bá tẹ̀ bá rántí ń tẹ́ ṣe so tó bá yẹ pé a fẹ́ gbé láti degree lọ sí radian multiply by 1 over pi over 180 kápẹ́ a fẹ́ gbé lọ láti radian lọ sí degree so yóò mọ̀ fún wa ní kíni times 180 over pi rí pé yóò gé lé by 3 here 1 3 here 60 yóò mọ̀ fún wa ní 120 degree. That's why I love to gbọ́dọ̀ wà kí a torí calculator wa ẹ̀rí bá dábàá máa ń lo calculator a lè gbé answer wa ó lè jẹ́ degree o mi mọ àwọn tó bá yẹ pé calculator aláta ni wọ́n ń lò ẹ̀rí pé ibì kan wà tó máa ń kọ DVG degree lanswer wa ibì kan dẹ́sù wa tó máa ń ṣe kíni o tó máa ń kọ radian ajá sí pé tẹ bá ti ń lo radian tẹ bá gbé lọ sí rad táyà yóò ní mo túmọ̀ sí 3.14 mọ́ so tí n bá kọ ìtàkọ́ mi báyìí pé 2 pi over 3 ń sìn ṣe àìpé kèé ṣe pé pi 1 sìn kèé ṣe 3.14 ló túmọ̀ sí o kí ni pi 1 bí báyìí 180 ló túmọ̀ sí ó ṣe pàtàkì kí a mọ̀ ó ṣe pàtàkì kí a mọ̀ so fóòmù tó kàn bẹ̀t mo rí i pé àkókò ti lọ púpọ̀ òun náà ni triangle mo rò pé ẹja sáré mọ́ ẹnu lé torí mo ti ṣàlàyé rẹ̀ díẹ̀ lókè mo ṣàlàyé triangle ẹ pé plane shape kan ni o polygon ni o tó yẹ kó ṣe kí ni o bounded by 3 edges tó ti yà bá mo dẹ̀ ní a lè ní angle a dẹ̀ lè ní kí ni o a lè ní side ẹ ìpàlàyé tá a ṣe ń bí trigonometry náà ni pé triangle la mọ̀ sọ̀rọ̀ lé lórí interbaden sọ̀rọ̀ lórí triangle náà ni pé bóyá a fẹ́ wá angle rẹ̀ àbá fẹ́ wá kí ni o a fẹ́ wá side igun abẹ́gbẹ́ so ọ̀jọ̀gbọ́n á sọ pé kí ni o gbogbo triangle pátápátá òun ní mọ́ ní ẹ̀gbẹ́ wọn ní mọ́ ní size wọn ló dẹ̀ sì mọ́ sí kí ni ló dẹ̀ mọ́ ní shape ẹ pé nínú tá a tún padà ṣàlàyé pé a ní àwọn type of triangle lóríṣiríṣi a ní equilateral triangle tó wáyé pé gbogbo angle àti gbogbo side wọn bá ṣe kí ni o tí wọ́n bá papọ̀ ẹ pa ní isosceles triangle a ní scaling triangle báwọn so ní tí wọ́n fẹ́ sọ ńbẹ̀ náà ni pé kí ni triangle òun náà ni pé gbogbo side àti gbogbo angle yóò dẹ̀ ṣe kí ni gbogbo wọn ní side wọn dẹ̀ ní wọ́n ní size wọ́n dẹ̀ ní shape so tiẹ̀ shape triangle yìí ó máa ń ní angle mẹ́ta o angle mélòó ni triangle máa ń ní angle mẹ́ta táyé pé tá a bá ro gbogbo àwọn angle yìí papọ̀ yóò mọ̀ fún wa ní kíni o yóò mọ̀ fún wa ní 180 so tiẹ̀ bá 3 angles so yóò dẹ̀ mọ̀ jẹ́ kíni o yóò mọ̀ jẹ́ 180 that's why we máa sọ pé the sum of angle in a triangle ẹ rí pé òfin náà ni pé kíni 180 degree ni ó mọ̀ jẹ́ so tí bá nísìnyí tí bá nírun kan báyìí mo ní triangle mẹ́ta mo ní 50 degree s degree mo dẹ̀ ní 20 degree wọ́n á ní kí n wá x ẹ rí pé tí x mi mọ̀ jẹ́ náà ni kíni òun náà ni pé 180 degree minus 50 plus 20 gbọ́ pé mo ti mọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ó mọ̀ fún mi ní 180 degree àwọn mẹ́ta wá lòdì wọ́n fún wa ní àmàlà 180 àwọn méjì ti mú 50 àti 20 bó lẹ́nìkan tó mú ẹrù méjèèjì papọ̀ kẹ́ yọ kúrò ńbẹ̀ so ti yà báyìí so size wọn bá kan náà wẹ̀ òun náà máa ń ní kí ni o side mẹ́ta ẹ rí pé side àkọ́kọ́ rẹ̀ ẹ̀gbẹ́ àkọ́kọ́ rẹ̀ ẹ̀gbẹ́ kejì rẹ̀ ẹ̀gbẹ́ kẹta náà rẹ̀ o so ẹ̀gbẹ́ kẹta náà rẹ̀ o so tí wọ́n bá kọ nǹkan báwọn ìtumọ̀ náà ni pé kí ni wọn ò papọ̀ so ìtumọ̀ náà ni wọn ò papọ̀ tàbí kẹtì ẹ̀ mọ́ fi nǹkan kan sí rárá ẹ̀ tí bá kọ nǹkan báyìí sí tí máa fi igun yìí ní tí mo fa láyé mo fi síbi ẹ̀gbẹ́ wọn lọ́wọ́ kọ̀ọ̀kan ìtumọ̀ náà ni pé kí ni o àwọn ẹ̀gbẹ́ wọn náà ṣe kí ni àwọn ẹ̀gbẹ́ yẹn náà papọ̀ so nítorí ọgbọ́n fẹ́ mọ ṣàlàyé bíbá wọn náà ní similarities so ẹ rí pé tẹ bá wo àwọn picture wa
a lè sọ pé triangle wà kí ni o triangle wà similar tó bá jẹ́ pé equiangular ni wọ́n equiangular ni pé tó bá jẹ́ pé kí ni o wọ́n jọ ní angle kan náà tó dẹ̀ sì jẹ́ pé kí ni o equilateral tí wọ́n dẹ̀ ṣe kí ni tó jọ ní side kan náà àwọn kan ní similar triangle ẹ pé tẹ́ bá ya fọ́tò ní ìsìn tẹ́ bá wo fọ́tò yẹn rí pé ẹ̀yin náà lẹ wà ń bẹ̀ ẹ̀yin náà lẹ wà ń bẹ̀ similar shape ni ẹ tó tá bá wo àwọn angle yẹn papọ̀ yóò mọ̀ fún wa ní ratio kan náà tí láńlá yóò mọ̀ jẹ́ ratio ti kékeré tó ti bá wọn tí láńlá yóò mọ̀ fún wa ní ratio ti kékeré so torí àkókò ti lọ púpọ̀ ẹjẹ́ àdó sí báyìí láti ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́run kó fẹ̀mí wálẹ̀ á mọ̀ bẹ̀rẹ̀ níbi similar triangle láti frame 9 yẹn lọ so á dẹ̀ ṣàlàyé trigonometric ratio àwọn sine cosine tangent àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àti àwọn reciprocal àwọn inverse cosec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tó wá bọ́ sí Pythagoras theorem so ní frame 20 mi mọ̀ bí ayébìnkan tó bá ní ìbéèrè kan àbí jù bẹ́ẹ̀ lọ ìbéèrè. Kò sí sà. Ṣe Ayọ̀mídé ó tọ́jọ́ mẹ́ta bọ́ọ̀ni. Bẹ́ẹ̀ni fáìsà a ní program kan ní so. Okay. Yeah, I thought that much. Bá mi kí Ṣẹ́gun àti mọ́mí o. All right, ẹ má gbọ́. Ó dàárọ̀. Ó dàárọ̀.